Àlàní okú ọdún o, ọmọ ọba okú yèdùn, ìfẹ́ rẹ ló ní kí ẹ, ìfẹ́ rẹ ní kò mọ̀ ṣèyàn kú kó pẹ́ láyé, kórìíre mọ́ burú o, kó gbélé ayé ṣeré, ìfẹ́ rẹ ní kínkì ẹ, aya rẹ ní kò mọ̀ ṣèyàn kú kó pẹ́ láyé o. Ìyálé ọmọ fẹ́ o, onílẹ̀ ló láre, ìyálé ọmọ fẹ́ onílẹ̀ ló láre. Àlàní ọ̀gọ̀ okú ọdún o, nítorí ọmọọba Ayédùn Muslim, mo màmá súrédé mọ̀rẹ́ àgbàdà, ọmọ mọ̀rẹ́ àgbàdà, ọmọkúnlá àgbà, ọmọkúnlá àjẹ́, ọ̀nìyàn gbòde gbòde, kójúmọ́mọ́ ṣàìmọ́ ní mọ̀rẹ́ àgbàdà, ọ̀nìyàn gbòde gbòde, kómi mẹ́mu ọ̀sán gangan, ọmọ ọ̀ràn fẹ́ lé, ọmọ ọ̀ràn fẹ́ oko, ọmọ ọ̀ràn fẹ́ tọ́nà mọ́mu ọ̀sán gangan, ọmọ mọ́líkì ní mọ̀rẹ́, ọmọ Adéníyì, mo máa mírun, mo máa mí sọ, mo máa gbélé rí, ará ilé èrò ọ̀nà ló sọmọ, ọmọ òsọ̀rọ̀ gbé sọmú lélẹ̀ ròdò. Àlàní ọ̀gọ̀ okú ọdún èyí, onífẹ̀lẹ́ yìí ṣàṣemọ́, ọmọ Amúdàtì Ìdòwú ni mò ń ké sí, ọmọ Ibrahim Atóyè bí wàá ṣọ̀pọ̀ ọdún nílé ayé. Orí adé o, Àlàní o, ọmọọba Muslim Adéníyì gbéra nílẹ̀ kò di ìdí ọdún ẹ̀ lóde, bọ́dún bá ti dé pèrègùn àmọ́ máwò tutù bọ̀ wálé ayé, ìṣẹ̀mí ayé rẹ̀ ò ní dorí kodò bí ẹrù afami, ó ní bùrìnbùrìn kó fẹsẹ̀ kọ nílé ayé, àrídùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́, aya rẹ̀ ló rán mi wá o. Hafsat Ọpẹ́yẹmí ló ní ìwà mọ́ kí baálé òun dáadáa, ó pé gbogbo wọn bá ti fọwọ́ rẹ̀ ṣe kàyí dànù, aya rẹ̀ ló ní ìwà mọ́ kì í fẹ́ òun dáadáa, ó pààlà nítorí yẹn Muslim tó ń wò yẹn, ọkọ tó tọkọ ṣe ni, bàbá ọmọ tó tó bàbá ọmọ ṣe ni, òun nífẹ̀ẹ́ ayé mi, ẹni bí ọkàn mi, ó ní mo dúpẹ́ àtẹ̀yìnwá, bàbá Abdulazeem ṣó ń gbóhùn ẹnu mi, Abdulrahim ń kọ́ ṣe ń bẹ lálàáfíà ara, olóríire ọmọ ni wọ́n ń ṣe, ó ní mọ̀ sáré ọmọ, ó ní mọ̀ sáré aya rẹ̀ láṣẹ Elédùmarè yọba, àwọn ọmọ rẹ̀ ní mọ̀ kí bàbá wọn dáadáa, wọ́n ní kí ọ púpọ̀ kí n bọ́ délé, ìfẹ́ ní í ṣẹlẹ̀ àwọn bàbá rẹ̀, ó mọ̀ pé a kì í dúró ká kí wọ́n nífẹ̀ẹ́ ọ ní bàbá ẹ̀yìn, a kì í bẹ̀rẹ̀ ká kí wọ́n nífẹ̀ẹ́ oyè, tóńgá tó ń bẹ̀rẹ̀ ni wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ ó dáyé, bàbá kí wọ́n nífẹ̀ẹ́ ó dáyé, bàbá búbú ojú bíntín ni wọ́n fi ń wò ní, àṣeyìí ṣàmọ́dún, ọdún ayọ̀ ló mọ̀ ṣe òye.